ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much. olólùfẹ́ wa káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò àṣírí ayé pẹ̀lú yèyé Òrèǹté àti bàbá Alubarika ní ìlú Ìgbòdú ní Ìkòròdú ọ̀gá lku mẹ́dẹ́ bàbá wa ń kalẹ̀ bàbá wa káwọn ará lílẹ̀ ọkùnrin rẹ̀. mọ́rọ̀ ọdún. àwọn àna wa kó bá wa láyọ̀. ó ti rí bẹ́ẹ̀. àmì. láṣẹ Ọlọ́run. bàbá. ọ̀pọ̀ tí bàbá ègùn. bàbá ègùn. ọwọ́ ti wọ 50 years Ọlọ́run bá gbàdúrà rẹ̀ ọba níyàwó rẹ̀ bá lóyún ọba bímọ wọn ti wá ní bàbá ègùn Ọlọ́run wo ọmọ wa ní àhódì dáadáa kò wo kárí. ọwọ́ bí kọrin tó bí ìhódì Ọlọ́run ó wò ó. bàbá ègùn Ọlọ́run bá wo ọmọ yá ní eléyìí dì dáadáa kò tí ì wò kárí. Ọlọ́run kò ṣàánú. Ọlọ́run ṣàánú wa o. Bàbá inú ìtúlé ní ọ̀rọ̀ kan máa fẹ́ gbé wá ṣé mo pé ètò àṣírí ayé yìí tó ní agbára tó dẹ̀ tó ń ṣe àwọn èèyàn létí tó dẹ̀ ń rọ́gbọ́kàn àbí kejì kọ́. Arínlọ́kọláya ni ọmọbìnrin kan ló wá ń pè lórí fish mi mọ orúkọ ẹ̀ bọ àjàpé orúkọ ẹ̀ lórí TikTok lórí Facebook olórí fish àwọn ọmọ Sàlẹ̀kó yẹn ni ó dẹ̀ ní ọkọ wọn ní iṣẹ́ mọ́tò lọ́kọ ẹ̀ ń ṣe bóyá àwọn union àbí róòdù nǹkan kan ní ọkọ ẹ̀ ń ṣe wọn wá ló parẹ́. ló parẹ́ fún. èmi ò mọ wọn ṣáà ló parẹ́ ṣùgbọ́n kan tó wá tó ṣe mí kàyéfì ń bẹ̀ ni wípé ní ọjọ́ mẹ́jọ ẹ̀ tán ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ṣọjọ́ mẹ́jọ ẹ̀ àwọn ọjọ́ mẹ́jọ ni àbígbà tán sin àwọn afáṣà jókòó wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kò rí kó sùn ó wá ń sọ ọ̀rẹ́ kan máa bèrè pé àwọn olójókù lóró nǹkan kí ló fẹ́ sọ ń pò kú ni ọ̀rẹ́ yẹn wá sọ wípé ó wá sọ́dọ̀ òun nígbà tó kù ọ̀la tó máa kú ó sì torí ó jẹ́ nǹkan tó máa ń dájọ́ gan ó gbá fàájì ó máa ń lọ pàtí ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ máa ń dájọ́ pọ̀ ó wá sọ fún ọ̀rẹ́ yẹn pé àjọ tóun àti ẹ̀jọ́ ń dá ó tún wá ṣàlàyé ibi tí àwọn àjọ wà tó ìṣòwò kéékèèké tó jẹ́ owó ńláńlá wípé kí ọ̀rẹ́ òun báwọn ṣe kó kárí àjọ kó dẹ̀ pé gbogbo wọn wípé àjọ yẹn kán kó fún ọkọ òun ọmọ ẹ̀ ọkùnrin kékeré ọmọ yẹn tó lè dédé bí ọmọ ọdún 5-6 lọ ó ní kí ọ̀rẹ́ yẹn kó fà á lé ọkùnrin kó sọ fún ọkọ òun tọ́jú ọmọ yẹn dáadáa o àwọn góòdù kankan náà ó tún ní kan gbé fún ọkọ òun nígbà tí èmi fún ara mi dẹ̀ lọ wo TikTok ẹ̀ mo rí pé nínú TikTok ẹ̀ yẹn èmi ò rí nǹkan ìbànújẹ́ kò sí àsìkò ìbànújẹ́ fún bí ò bá wà ń patí ohun àtọkọ ẹ̀ náà ló pọ̀ nú ẹ̀ bí kò jọ jáde bí kò máa rèdí sọ́kọ ẹ̀ lọ́rùn bí kò ṣe kí ló wà nú ẹ̀. sórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ejò lọ́wọ́ nú irú nǹkan bẹ́ẹ̀ yẹn ejò lọ́wọ́ nú sórí àwọn kan ń bẹ tí wọ́n rí bóun pẹ́ sórí táyé bá ń yẹ̀yàn kéèyàn máa rọra báyé bá ń yẹ̀yàn kéèyàn máa rọra kò ní ṣaláì mọ́ wá alábàárẹ̀ ẹni ní ìṣekú pani kò rí òsùn lọ́pàájímọ̀ ọmọ àbò kí ládìfá ayé ẹ̀ fura ní ẹ̀ fura o ọmọ ànábì àdámọ̀ sórí bí tọkọtìyàwó bá ti jọ rẹ́jù tán jọ ń lọ tán jọ ń bọ̀ àwọn kan ń bẹ tí wọ́n ń bínú lábẹ́lẹ̀ tẹ́yìn ò fura ìdí pẹ̀lú kí ni onímọ̀ wí àṣàṣì pẹ̀lú
irú ọkọ òun ó lè ti gbúrò pé bọ́yó fẹ́ yàwó àbọ̀ fẹ́ yàwó. Bóyá ìyàwó ti gbúròó. Bóyá ìyàwó ti gbúròó, irú ìyàwó yẹn ti lè gbúrò pé ọkọ yẹn fẹ́ yàwó, kó dẹ̀ ti gbé gbogbo ayé rẹ̀ lọ́kùnrin o. Irú obìnrin bẹ́ẹ̀ ó lè parẹ́ tó gẹ̀ẹ́tì ọ̀rọ̀ mi. Ìdí ọ̀wà ràn lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ kúkúrú. Tí ó bá jẹ́ pé èdì téèyàn tó parẹ́, ó ti gbọ́kànlé obìnrin mi gbọ́kànlé ọkọ o, ọkọ mi náà gbọ́kànlé ìyàwó, ọkùnrin mi náà máa ń parẹ́. Ìyẹn là á fi máa ń sọ fún àwọn èèyàn. Ìfẹ́ yí ẹlòmíì lórí. Ìfẹ́ a máa yí ẹlòmíì lórí. Tẹ́ẹ̀mọ̀ wo nǹkan mi ó rí i pé tó bá fẹ́ràn obìnrin, tó bá tí ì rí, àyà rẹ̀ ọmọ kókè, ìdààmú ọmọ débẹ̀, ọmọ wò pé kí ni ń ṣẹlẹ̀ yìí. Tóbìnrin náà bá fẹ́ràn ọkùnrin tí ó bá tí ì rí, ọkàn rẹ̀ ọmọ kókè. Ẹni tó fẹ́ràn yẹn kó wá gbọ́ pé lọ ń fẹ́ lòmíì, kọ̀ǹdíṣà kí lọ fẹ́ kó wà. Sórí ohun tí dẹ̀ máa ń ṣe ọkùnrin, ọwọ́ ọkùnrin ló ti máa ń wá. Kìrìsìtẹ́nì àwọn ìsábà fẹ́yàwó méjì, bọ̀ tí gbogbo obìnrin ti pọ̀ níṣe, àwọn náà ti ń ṣe. Bọ̀ tó bá ṣe ti ṣe, ìyàwó mi o, bó ṣe ń wo yìí o, wọ nìkan kọ́ nífẹ̀ẹ́ o. Tẹ́ bá ti ń jọ ṣeré, ẹ ti máa ṣàyò òdodo ọ̀rọ̀ kalẹ̀. Bọ́dé ìwọ alákọ̀wé ló máa ń ṣe, wọ́n máa ń pọ̀ síbẹ̀, wọ́n máa ń jẹ́ kéèdì máa wọlé. Ó dẹ̀ da tọ́lọ́run bá ní èèyàn níyàwó tiẹ̀, à ń kóbìnrin jọ ò dáa. Bọ̀ tọ́lọ́run bá léèyàn fọ́kọ tiẹ̀, à ń kọ́kùnrin káàkiri ò dáa. Bọ̀ tí èṣù náà ní máa ń wọlé. Ọkùnrin tó bá jẹ́ ọkùnrin alálùbáríkà, tó bá rí aṣọ tó dáa lára obìnrin kan ta, tó bá rà fún ìyàwó rẹ̀ ò náà fine. Kò sóbìnrin tí ò fine, kò sọ́kùnrin tí ò dá òṣì ní gbóyàn èyí oge. Wọ́n bá ráwọn kan bẹ, wọ́n ti máa wọ ẹ̀wù tọkọ àti ìyàwó, àwọn ni wọ́n ń ṣe báyìí. Wọ́n lè pé ìyá kìíní ṣọṣẹ́ wá rí gbogbo à ń kwájọ, à ń dájọ́, ìdí wà ń bẹ̀. Ó dẹ̀ lè yẹ́lòmíì lówó kọ́nìyàn má fẹ́ dáwó padà wọn lágbájá ọmọ lágbájá. Oníṣẹ́ wọ́n fúnra ara rẹ̀ lọ́ọ́ para rẹ̀ kó dẹ̀ parẹ́ bẹ́ẹ̀. Bọ̀tí tí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ jù àdìọ́kàn ni pé ọkọ mi fẹ́ lòmíì. Ìní máa ń fa ọ̀pọ̀lọpọ̀ jù. Kí ni máa ń ya ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ń wèrè? Ọkọ mi fẹ́ yàwó mi ò ní. Kí ni wá máa bá yọ ọkùnrin kan jẹ́? Ọkọ mi, ìyàwó mi ń yàlè. Tóbìnrin bá ń yàlè tí ń ṣe kò ṣe tọkùnrin ọmọ ṣe kò ní lójútùú. Ayé rẹ̀ gan ò ní lójútùú. Iṣẹ́ rẹ̀ ò ní lójútùú. Ìmọ̀ dàdílé rú ni. Gbogbo nǹkan bẹ́ẹ̀ èṣù ni. Kí ló dé tá àkókò wá gbé e lẹ̀? Téèyàn bá súnmọ́ Ọlọ́run dáadáa, tí ó bá lọ́wọ́ nú, tí ó bá ní nǹkan mìínú, ìyẹn ò ní bínú para rẹ̀. Èyí ó dé odijọ́ mẹ́jọ, ìdí ló ń fa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ọlọ́run kò ṣàánú, ẹdí ayé òkú ní dèwà. Òun lẹ ti gbọ́ ẹ̀wọ̀ ẹ̀yin married man married woman gbogbo ẹ̀ jẹ́ a máa fi gbogbo ẹ̀ sí ọwọ́ náà. Ẹ kàn sí bàbá Alubarika nílùú Ìgbòdú. Tẹ́ bá ní àlàyé, ṣe ní nǹkan tẹ́ fẹ́ wo sábì, ẹ fẹ́ wo ìrìnàjò yín ọdún parí lọ, ẹ kàn sí wọn nílùú Ìgbòdú bíkíbi tí ẹ bá ti ń bọ̀. Ẹ dé Ìgbòdú garage àwọn mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀. Ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492 ire o. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.